bá a ṣe ń bá a bọ̀ nítorí ẹni tó bá lọ òun ló bá kú àwọn ò ní bá kú ń tiwa. Ohun ìfẹ́ somida ọ̀rọ̀ Olúwatóyìn yìí máa gbẹnu tán o. Ó ní lẹ́yìn tí òun ti change gbogbo ìwé pátápátá sí orúkọ Adémọ́lá àti lẹ́yìn gbogbo atótónu bàbá òun àti ìyá òun pé ṣóun rò dáadáa, mo ní bẹ́ẹ̀ ni mo ti rò ó. Ṣebí tá a bá fi àgbò fẹ́gún a máa ń jokun ẹ̀ lẹ̀ ni. Mọ́mí àti dádì ẹ fi mí sílẹ̀ kí n gbégbé ayé tó wù mí. Ẹ jẹ́ kí n ṣe bó bá ṣe wù mí. Wọ́n gbà sí mi lẹ́nu, mo sọ gbogbo ìwé náà pátápátá di orúkọ Adémọ́lá. Tínú rẹ̀ sì yọ sí mi gidigidi lọ́jọ́ náà. Ó lọ sọ́dọ̀ lọ́yà, ó lọ juwọ́lùwé. Ní ọjọ́ tá wá fẹ́ ṣe àjọyọ̀ ìṣílé náà, ọ̀rẹ́ mi wà. Ọ̀rẹ́ mi Adétóun tó gbà mí lámọ̀ràn yìí, ó kúkú wá. Àwọn ọ̀rẹ́ Adémọ́lá ó wá. Ṣebí mi ò kúkú lọ́rẹ̀ẹ́ ju Adétóun alámọ̀ràn lọ. Afilépo tí a fọ̀nà roka, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi gidigidi. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo bí mo ṣe ń bá a sọ̀rọ̀, tí mo ṣe ń bá a rẹ́rìn-ín, body containers gbogbo ara ẹ̀ kò ṣe sí mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́, àmọ́ mi ò fojú ìbẹ̀wò rán. Nígbà tó di alẹ́ tí gbogbo àwọn alábàáṣe wa ti lọlé tán, mo ní Adémọ́lá, Adétóun ṣó wágo ni? Ó mà ti jẹ́ kó máa lọlé. Ó ní tóun bá ti ṣe tán, ó lóun á jẹ́ ń gbọ́. Kò pẹ́ náà lòun àti Adémọ́lá ọkọ mi fẹnu kò ara wọn ní etí, wọ́n jẹ ọ̀rọ̀ náà wúyẹ́wúyẹ́. Adémọ́lá wá bá mi, ó ní Olúwatóyìn, mo ní sá. Ó ní Adétóun ò ní lè lọlé o, ibi ló máa sùn. Tó bá di ọ̀la, a máa lọlé. Kò bí mi nù, mo ní ṣèbọ́ ọ̀rẹ́ mi ni, kò sí nǹkan tó burú nínú ẹ̀. Kò sùn, ṣé yẹn ni ò wá lè bá mi sọ? Ó ní ó lè má bá ẹ sọ o, nítorí pé ó máa ṣe ìkejì wa nínú ìyàrá. Inú matrimonial bed wa yẹn gangan ló máa sùn. Mo lérè ní àbáwàdà, ó ní tí ò bá tẹ́ ẹ lọ́rùn, ó lè bọ́ta. Ìgbà tó tó àti wọlé sùn lóòótọ́ o. Ọ̀rẹ́ mi ò tiẹ̀ ṣọ̀pọ̀ sọ pé òun ò wọṣọ. Tó wẹ̀lì já ń pépé ló lọ́mọ́ra ló sùn sórí matrimonial bed mi. Tọkọ mi sì wà ń bẹ̀. Wọ́n sì jọ ń bára wọn rẹ́rìn. Mo di àjòjì nínú ilé mi. Àǹtí Ṣeun, mo di àjòjì ní inú ilé mi. Nígbà tí ọ̀rọ̀ náà bá mi lára mu tán, mo lọ sí visitors room. Mo tún lọ ń wẹkùn mi mu níbẹ̀ bí omi gàárì. Ní alẹ́ ọjọ́ ìṣílé mi, ọ̀rẹ́ mi tó gbà mí lámọ̀ràn lọ́kọ mi fi lọ́ǹchì ẹ̀ o. Ó yẹ ẹ̀yin náà lẹ́nu. Ọ̀rẹ́ mi Adétóun àti ọkọ mi lọ́jọ́ sórí matrimonial bed. Nígbà tó dàárọ̀ ọjọ́ kejì, mo lọ kanlẹ̀kùn. Àwọn méjèèjì ṣì wà lórí bed. Mo ní Adétóun, wojú mi nítorí pé ojú lọ̀rọ̀ wà. Ṣó ohun tó ṣe fún mi, ṣó o lè gbarú ẹ̀? Adétóun, ṣó ohun tó ṣe fún mi, ṣó o lè gbarú ẹ̀? Àmọ́ bóyá o wá lè gbarú ẹ̀ o bóyá o lè gbà o. Adétóun wà kẹsàn ẹ̀. Ọkọ mi dìde nítorí èrò inú ẹ̀ ni pé bóyá máa súnmọ́ láti bá a jà. Ó dìde ó pakuru mọ́ mi. Ó ní kí ló wá fẹ́ ṣe àti kí tí wá ni.
tí ò bá wọ̀ fún ẹ o lè jáde o, èmi mo nílé. ẹ̀yin ará ó gbẹnu tán. Adémọ́lá wojú mi ó lòun nílé. Ta ni mo fẹ́ sọ tèmi fún? Ọmọ ti pé 2 lọ́wọ́ mi, níbo mo fẹ́ kó wọn gbà? Kí ni mo fẹ́ lọ sọ fáwọn òbí mi? Mo tún wọnú yàrá visitors room lọ. Mo lọ ń wẹkùn mi mu níbẹ̀. Àwọn méjèèjì múra, wọ́n ṣe bó ṣe máa ṣe, wọ́n jáàmù lẹ̀kùn, wọ́n jáde. Adémọ́lá bóyá bí iṣẹ́ ló lọ, bóyá ó gbé jáde lọ. Ṣèbọ̀rẹ́ kan ṣoṣo tí mò ń fọ̀rọ̀ lọ nìyẹn. Ó kù mí ó kó ẹlẹ́dàá mi. Gbogbo ojú tó ń wò mí pátápátá. Ìfẹ́ ò mà ní sọ yín di rádaràda o. Ohun ìyàlẹ́nu bẹ̀ wá ni wípé Adétóhùn gangan òun náà ló han Adémọ́lá léèmọ̀. Màá sì gbé yín débẹ̀. Ẹja máa bá lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Nígbà t'Adémọ́lá máa dé lálẹ́, ṣán bí mi ni àbọ́rà mi ni kí n wojú ẹ̀. Mo tún gbóúnjẹ fún Adémọ́lá lòun ò lè jẹun. Ó ní tí n bá máa jẹ́ ajẹ́ pé àjọ jẹ́ ni, torí òun ò lè gbà kí n poison òun torí ilé tuntun tóun ṣẹ̀kọ́. Kò sẹ́ni tí mo fẹ́ ro tèmi fún. Níwọ̀n ìgbà tó bá tẹ gbà láti jẹun, máa jẹ́nu ẹ̀. Mo bá jẹ́nu ẹ̀, ó fọwọ́ gun gbé ìtókù lẹ̀. Ọdún gorí ọdún, ìgbà ń gorí ìgbà, àwọn méjèèjì ti túká o. Nítorí pé ilé tó gbà fún ó tún bá ẹlòmíì níbẹ̀ tí Adétóhùn sì sọ fún un pé ọ̀nà rèé. Níwọ̀n ìgbà tó bá lè ṣe irú nǹkan báyìí fún ìyàwó ẹ̀, kí ló wá fẹ́ ṣe fóun? Jáde nínú ilé mi. Bẹ́ẹ̀ ni àdúrà mi gbà lórí wọn, Ọlọ́run tú wọn ká. Amẹ́yìn agbára ara ó gbẹnu tán. Èmi Olúwatóyìn tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ilé Adémọ́lá ni mo ṣì wà o. Mi ò tíì kúrò níbẹ̀. Torí kò síbi tí mo ò lè dálé moṣù, kò síbi tí mo fẹ́ kọ́ ọmọ méjì lọ. Bẹ́ẹ̀ ni. Àmọ́ àwọn ọmọ mi ti dàgbà dáadáa. Torí àgbàlagbà lẹni tó ń sọ̀rọ̀ yìí. Ó ti ń lọ bí 60. Ó lọ́wọ́ mi ti tẹ́tí. Ọwọ́ àwọn ọmọ mi ti tẹ́tí. Àwọn ọmọ yìí ni wọ́n wá ń kọ̀yà fún mi. Wọ́n ní ṣe bí ogún bàbá àwọn ni. Wọ́n ní kò sí wàhálà. A fẹ́ gbógun wa. Ṣèbí ohun tó bá tọ́ sí bàbá wa, ṣèbí tiwa ni. Ó yẹ ẹ pín lójú ayé yín. Tó sì jẹ́ pé gbogbo ìwé ilé náà, ọwọ́ àwọn ọmọ mi ló wà. Ìgbà yẹn lọ́lọ́run ṣẹ̀ tó rẹ̀ mí lẹ́kùn. Ìgbà yẹn ni inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn nígbà tí mò ń rí àwọn ọmọ mi. Ìyà jẹ mí ní púpọ̀ nílé Adémọ́lá látàrí ìfẹ́. Àmọ́ Ọlọ́run padà gbógo fọ́lẹ̀ mi. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Ìyá yìí ní ká sọ̀tàn yìí síta fún gbogbo àwọn ọmọ tó sì kéré nísìn. Tí wọ́n ń sọ wípé àfìfẹ́ ṣá, kọ́ fi lè kọ́ ẹ̀kọ́. Kọ́ fi lè kọ́gbọ́n. Kí ìfẹ́ má sọ wọ́n di ìdàkudà, kó má bò wọ́n lójú. Kí wọ́n lè mọ ohun tó tọ́ àti ohun tí ò tọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará Ó Gbẹnu Tán reality show. Gbogbo kọ́mẹ̀ntì yín ni mo rí. Ẹ ṣeun. Ọ̀já tẹ́ fi ń pọnmọ tí kì í fi jábọ́. Ẹ dákun ẹ fi pọ̀n mí, ẹ má jẹ́ ń jábọ́. Gbogbo kọ́mẹ̀ntì yín pátápátá ni mo rí. Lágbára Ọlọ́run, èmi náà máa wá nígbàkúgbà sórí ètò. Ẹ sì bá mi dúpẹ́ lọ́wọ́ àǹtí Ṣeun. Ènìyàn ni wọ́n o. Ènìyàn láṣọ mi o. Àǹtí Ṣeun ló wà ní ìdí orò mi tí orò fi ń ké. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ tún máa bá mi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Olúwatómísìn lórúkọ mi. Ẹ ṣé, ó dàbọ̀.